ìwọ obìnrin, ìwọ obìnrin, ìwọ obìnrin. Mi ní kó má rojọ́ bàbá àwọn ọmọ ẹ fún wọn o. Mi nítorí nígbà mi tínú bá bí wa kò sí nǹkan tá ní lè sọ. Mi ní kó má sọ̀rọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ o. Àmọ́ make sure pé òótọ́ ló ń sọ. Make sure wípé ẹjọ́ tó ń rò fún àwọn ọmọ nítorí pé o ní advantage wọn wà ní sàkání ẹ. Make sure pé tòótọ́ ló ń sọ fún wọn nípa bàbá wọn. Pàápàá tó bá jẹ́ pé ọmọ tó ti gbọ́njú díẹ̀, jẹ́ kó náà kọ́ àwọn ọmọ yẹn náà mọrú èèyàn tí bàbá wọn jẹ́. Má sọ nǹkan torí pé àwọn ọmọ yẹn wà ní sàkání ẹ, ó fẹ́ borí bàbá wọn jẹ́, ó wá ń sọ oríṣiríṣi fún wọn. Jẹ́ káwọn náà fojú ara wọn rí, jẹ́ káwọn náà mọ̀. Èmi ti rí àwọn ọmọ tó jẹ́ wípé fúnra ara wọn náà sọ fún ìyá wọn pé o ní láti sọ bí bàbá wa ṣe jẹ́, àmọrú èèyàn tí bàbá wa jẹ́. Tẹ́ pé wọ́n á tún máa plead fún màmá wọn on behalf of the dad. Ìyẹn dá. Bẹ́ẹ̀ má ti torí pé àwọn ọmọ yẹn wà lọ́dọ̀ ẹ̀ kó máa ba bàbá wọn jẹ́. Pé nǹkan tí bàbá wọn ò ṣe. Mi ní kó má rojọ́ fáwọn ọmọ ẹ ò, but make sure pé òótọ́ ló ń sọ. Tó o bá fẹ́ padà jẹ́ kí wàhálà ẹ já sásán. Tó o bá fẹ́ padà kó o jẹ̀bi. Tó o bá fẹ́ kó o di aláìmọ̀ọ́ṣe lọ́jọ́ iwájú nígbà tí àwọn ọmọ yẹn bá gbọ́njú. Tó o bá fẹ́ bẹ́ẹ̀. Tó bá mọ̀ wípé o fẹ́ káwọn ọmọ yẹn sì respect ẹ, kán sì regard ẹ, gbogbo nǹkan tó bá máa sọ fún bàbá wọn, tó bá máa sọ fún wọn nípa bàbá wọn, make sure pé òótọ́ ni. Make sure pé nǹkan táwọn náà mọ̀ pé bàbá wọn náà níwà yìí ni. So that tó bá di ọjọ́ iwájú, àwọn ọmọ yẹn ò ní padà turn against ẹ, kán wá máa wò ẹ́ bẹ́ẹ̀ ni pé o wicked. Kán wá máa wò ẹ́ pé o mọ̀ọ́mọ̀ fi bàbá wọn lẹ̀ láti jẹ́ kí ìyà jẹ bàbá wọn nìkan nítorí pé o ní advantage. Tí n bá rí mi ò kí ń sọ o. A rí àwọn ọmọbìnrin tó ti wá bá mi wípé táwọn fojú ìyá àwọn rí ń sìn látàrí pé àwọn find out pé nǹkan tí bàbá àwọn sọ, nǹkan tí ìyá àwọn sọ nípa bàbá àwọn ipe irọ́ ni. Nígbà mi kò dẹ̀ kí ń ṣe irọ́, àwọn bàbá wèrè mi wà tẹ́ pé wọ́n máa dà bí ọgbọ́n bí means and everything, wọ́n á lò fáwọn ọmọ. Wọ́n wá máa play victim gbogbo ọ̀nà tí Ọlọ́run ṣá máa fi gbé wa lékè. Débi wípé obìnrin tó tọ́jú ọmọ á jèrè ọmọ. Bàbá tó bá ti sọ wípé òun fẹ́ come in between ọmọ ìyá àti ọmọ, òun fẹ́ gbà, òun fẹ́ dúró pé kó nǹkan tóun ò ṣe, òun fẹ́ jẹ́ tí ò dẹ̀ fẹ́ fi ọkàn balẹ̀ jẹ́, tó fẹ́ gbọ̀nà ìbúrú jẹ́ pé Ọlọ́run máa bá wa tètè ya filẹ̀ kó, Ọlọ́run á bá wa pa sọ́run. Kò ní rójú ráyè, kò ní dúró jẹun àwọn ọmọ yẹn. Kò sí crime nínú kí bàbá jèrè ọmọ, even tó bá tọ́jú ọmọ. Ṣùgbọ́n tó bá mọ̀ lọ́kàn ara ẹ pé o ò tọ́jú àwọn ọmọ yìí, o ṣe nǹkan tó yẹ kó ṣe, ìyá ló tọ́jú wọn, tó fẹ́ máa tán lórí àwọn ọmọ, tó fẹ́ máa manipulate àwọn ọmọ yẹn, báwo lẹ̀mí ẹ̀ ṣe fẹ́ gùn? Ẹ̀mí ẹ̀ ò lè gùn. Tó bá farabalẹ̀ jẹ́ tó try láti tán lórí àwọn ọmọ, of course kò sẹ́ni tí ẹ̀jẹ̀ wà lára wọn, but ẹ̀yin ìyá kẹ́ ẹ má ba pẹ̀lú ọ̀bọ jáwùrà. Tẹ́ bá máa sọ̀rọ̀ fáwọn ọmọ yín, ẹ má parọ́ mọ́ bàbá wọn o. Ẹ má parọ́ nǹkan tí wọn ò ṣe o, nítorí pé ẹ ń fẹ́ sympathy lọ́dọ̀ àwọn ọmọ, ẹ ń fẹ́ kọ́ empathize pẹ̀lú yín. Ẹ má parọ́ nǹkan tí wọn ò ṣe o. Tó bá yá àwọn ọmọ yóò gọ̀, wọ́n máa find out. Tó bá find out, wọn ò ní ever believe yín mọ́. Àti tẹ́ ṣe ló máa wá against yín. Àwọn oore tẹ́ ṣe fún wọn gan kò ní ọpẹ́ mọ́. Ẹ jẹ́ kí ibi nǹkan tí bàbá wọn bá ṣe, tẹ́ bá fẹ́ sọ, ẹ má sọ jù yẹn lọ o. Pàápàá tó bá tiẹ̀ possible, ẹ jẹ́ kí wọ́n find out most of the things fúnra wọn. Torí ìwà ò ní foníwàálẹ̀. Ọkùnrin tó bá burú, ó máa fúnra rẹ̀ tẹ́ lọ́wọ́ àwọn ọmọ. Tí n bá rí mi ò kí ń sọ. Ọkùnrin tó bá burú fúnra rẹ̀ àwọn ọmọ máa bẹ́ẹ̀ má fúnra ra ẹ lọ títorí pé o fẹ́ gbójúre lọ́wọ́ àwọn ọmọ ẹ, kó wá lọ máa bá bàbá, tó wá lọ máa sọ nǹkan tí bàbá wọn ò ṣe. Tó bá find out, wọn ò ní forgive ẹ o. Tó bá find out, wọn ò ní forgive ẹ o. Ló dífá fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tẹ́ ń bá mi wí, tẹ́ ń bínú sí mi wípé gbogbo ìgbà tó bá gbẹ́jọ́ ọkùnrin wá sọ́dọ̀ mi, ọkùnrin ló máa ń favor. Torí pé mo mọ gender mi ni, number 1. Number 2, èyí rí pé ńgbà mi èyí tọkùnrin bá ṣe máa sọ, èyí tóbìnrin bá ṣe máa sọ. Àmọ́ ṣe bí èmi, kò sí ilé tí kò sí ẹni tí ò ní tiẹ̀ lára. Ṣé kí n wá bá yé bàbá àwọn ọmọ yín jẹ́ ni? Tí bá gbé bàbá àwọn ọmọ yín wá tí mo bá yín bá yé ẹ̀jẹ̀, ṣé mo ní bàbá mi tí mo fẹ́ fún wọn ni?
tí ọ̀rọ̀ bá favor bàbá àwọn ọmọ yín ṣé kò wá pé yín kọ́rọ̀ favor ọkọ yín ni tọ́rọ̀ bá favor ọkọ yín ẹ mọ̀ pé ọkọ yẹn tó bá ní àánú nínú kò ní fà àwọn ọmọ yẹn lẹ̀ so kí wá gbé àwọn ọmọ yín kí gbé bàbá àwọn ọmọ yín wá fún mi kí n bá yín báyé bàbá àwọn ọmọ yín jẹ́ ṣé mo ní bàbá mi tí mo fẹ́ fún ẹ ṣé olórí burúkú obìnrin táyé ẹ ti bàjẹ́ tó ti polúkúmuṣu náà máa báyé bàbá àwọn ọmọ ẹ jẹ́ tá dé accept ẹ tá ti gbàgbé ọjọ́ ọkùnrin àfi tí ò bá ń ṣe bàbá yẹn ló bí wọn torí nígbà mi ó lè má jẹ tó bá jẹ́ pé lóòótọ́ ó gbé bàbá ọmọ ẹ wá bàbá yẹn ló bí wọn ló fi okó ẹ̀ bí wọn ò kì í ṣe ọmọ àlè o ò nígbà kẹ́ni kọ́kọ́ báyé bàbá àwọn ọmọ ẹ jẹ́ including èmi so èyí tó bá ń bínú nu yín mo sorry èmi ò ní lè ṣe torí pé èmi náà ní tèmi lára kò sẹ́ni tí ò ní kò sẹ́ni tó máa sọ pé ọkùnrin ò ṣe nǹkan kan fóun kí n wá gbé àwọn kí n wá gbé wá kí n máa báyé bàbá àwọn ọmọ mi jẹ́ kí n máa báyé ẹni tí mo fẹ́ jẹ́ nítorí pé mo fẹ́ score mark so tó bá wá gbé ọ̀rọ̀ bàbá àwọn ọmọ ẹ wá bá mi àbí tó gbọ́rọ̀ ọkùnrin wá bá mi tí mo wá tó pé kó sì lè rí ayé ẹ gbé káwọn ọmọ ẹ sì lè ní ẹsẹ̀ nínú ilé ẹbí bàbá wọn tó wá ń blame mi pé mi ò bẹ́ẹ̀ bàjẹ́ pọ̀ síwájú rajà èmi ò kì í ṣe bẹ́ẹ̀ ṣé kí ni pọ̀ síwájú kó rajà èmi ò kì í ṣe bẹ́ẹ̀ mi ò lè gbé àwọn ayé bàbá torí kò sí ẹni tó wà láyé including èmi tí ò ní tiẹ̀ as long as mi ti bá lè ti lè gbé tèmi wá bàjẹ́ tí mò ń ronú pé àwọn ọmọ mi wà tí ó yẹ ẹni obìnrin kò sí irú problem tó lè ní tó bá jẹ́ pé problem pé ọkùnrin ń lù ẹ́ kán bẹ́ẹ̀ bá wí kán pariwo lé lórí kì í ṣe àwọn nǹkan tó deep ló máa gbé wá ló máa wí pé lọ bàjẹ́ níbi tó bímọ sí tó àwọn ọmọ ẹ máa dàgbà tọmọdé ò bá bátàn àbárọba àrọbá bàbá àtàn ni tó bá jẹ́ olóríire obìnrin alálùbáríkà obìnrin tó kì í ṣe olórí burúkú ìyá tó sì ṣe olórí burúkú obìnrin tó sì fẹ́ káwọn ọmọ ẹ lẹ́nu ọ̀rọ̀ tó fẹ́ fi ìgbésí ayé àti nǹkan tó máa jẹ lẹ́ni bọjọ́ iwájú àwọn ọmọ ẹ jẹ́ o ò ní sọ fún mi pé kó o gbé àwọn bàbá àwọn ọmọ ẹ wá kí n bẹ́ẹ̀ bá yé ẹ jẹ́ o ò ní bínú sí mi pé mi ò bá yé bàbá àwọn ọmọ ẹ jẹ́ torí pé mi ì ní bàbá mi tí mo fẹ́ fún wọn òkè òkun ló rèkó bàbá ọmọ ló lọmọ ẹnìkan kì í gbà kàtà lọ́wọ́ akítì ẹnìkan kì í gbà kàtà lọ́wọ́ akítì ẹnìkan kì í gbalẹ̀ bàbá ọmọ àfi tó bá wá sọ fún mi ẹni obìnrin tó bá wá sọ fún mi pé ọmọ àlè lòun bí òun kò fẹ́ mọ̀ bá yé ọkùnrin yẹn jẹ́ mo lè bẹ́ẹ̀ bá yé ẹ̀jẹ̀ but tó bá sọ pé obìnrin tó bá lajúlẹ̀ tó ní kí n bẹ́ẹ̀ bá yé bàbá àwọn ọmọ ẹ jẹ́ bàbá yẹn kọ́ ló bí àwọn ọmọ yẹn so mi màá ti gbàgbé pé bàbá yẹn kọ́ ló bí àwọn ọmọ yẹn o kò fẹ́ fi bàbá yẹn o kò fẹ́ drag ẹ̀ ni èmi ò dẹ̀ ní bẹ́ẹ̀ ṣerú ẹ̀ èmi ò ní bẹ́ẹ̀ ṣe so tó bá dùn ẹ̀ wo obìnrin bó ṣe ń gbọ́ tèmi èmi ò ń ṣerú èèyàn bẹ́ẹ̀ mi ì dẹ̀ kí n support ọkùnrin ṣáájú sí obìnrin mi ì support bó bá ṣe rí ni mo ṣe máa sọ bó bá ṣe rí ni mo ṣe máa sọ mo Ọlọ́run kó dẹ̀ fi bí mo ṣe ń dájọ́ kó fi dá mi lẹ́jọ́ so ẹ gbà bí mo ṣe rí o èmi ò ní bẹ́ẹ̀ báyé bàbá àwọn ọmọ ẹ jẹ́ o ìwọ tó dẹ̀ wà in the attitude pé kó fẹ́ báyé bàbá àwọn ọmọ ẹ jẹ́ kọ́kọ́ pa àwọn ọmọ ẹ kó tó báyé bàbá wọn jẹ́ àwọn ọmọ wọn kì í ṣe ọmọdé bàbá tí ò bá da wọn ní bọ́n ṣe máa dá sẹ̀ríà fún apart from that ó ní bí Ọlọ́run gan ṣe máa dá sẹ̀ kí bàbá yẹn máa pe àwọn ọmọ yẹn 24/7 wọ́n máa lóró yẹn nínú àwọn ọmọ mẹni tó tọ́jú àwọn wọ́n mẹni tó tọ́jú àwọn wọ́n mọ ìyá tó wọ́n mọ ẹni tó dúró ti àwọn kò bá máa pè wọ́n kó máa wù wọ́n lórí fídíò báyìí kó máa ṣe pé kinní kan irọ́ ló bá dé àwọn ọmọ yẹn mọ ẹni tí wọ́n nífẹ̀ẹ́ sí lọ́kàn ó ní láti wá báyé bàbá wọn jẹ́ torí rántí o pé ìjọkànjọkàn ni àtọ̀ di ọmọ àtọ̀ ẹni tó di ọmọ nìyẹn so jẹ́ kí bàbá yẹn kó lọ fèsì Ọlọ́run á pàdé Ọlọ́run lẹ́sẹ̀ ògbèjì àwọn ọmọ ẹ̀ náà dì pẹ̀lú ẹ̀ ìwọ má lọ́wọ́ sí láti gbé wá kó wá máa sọ nǹkan tó dì kí n wá ní kí n máa bẹ́ẹ̀ bàjẹ́ olóṣèlú abẹ́ni pé bóyá ẹ má rò pé mò ń support ọkùnrin torí èmi ò síbi tó ti ń ba ayé èèyàn jẹ́ mi ò fẹ́ ṣe torí ọ̀la tóbi ju èní lọ bí òní ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ló mú babaláwo dífọ́ ọ̀rọ̀ ọ̀run
o lè rò pé bẹ́ẹ̀ ló ṣe máa rí lénìí o ò mọlẹ̀ tó máa mọ́ lọ́la èmi ò lè bẹ́ẹ̀ bá èmi o obìnrin tó bá ti mọ̀ pé òun fẹ́ báyé bàbá àwọn ọmọ òun jẹ́ ni má gbé wá sọ́dọ̀ mi ká túnṣe ká dẹ̀ jẹ́ kó mọ̀ pé nǹkan tó ṣe ò dáa kí ilé ẹ̀ dẹ̀ sì lè rojú tí àyè bá wà ṣùgbọ́n kì í ṣe pé bóyá tí wọ́n bá fẹ́ bá yí ara ẹ jẹ́ o lè bá yí ara ẹ jẹ́ mo lè bẹ́ẹ̀ bá yí ara ẹ jẹ́ bẹ́ẹ̀ má bá yí àwọn ọmọ yẹn jẹ́ látàrí wípé kò báyé bàbá wọn jẹ́ ayé bàbá wọn nìkan kọ́ ló ń bàjẹ́ ayé fámìlì wọn gan ló ń bàjẹ́ àti ayé orúkọ tí àwọn ọmọ ẹ̀ ń jẹ́ sabarikolo.com ire o.